بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. oni jẹ́ ogún lé ní márùn nínú oṣù Zulqa'da ọdún 1447 lè tó ṣe dédé sí ìjọ kejìdínlọ́gbọ̀n àbí nínú oṣù kẹjọ ọdún 2016. à ń bá ẹ̀kọ́ lọ́nu tíráì sífàtù salat ti Sheikh Salih ibn Uthaymin rahimahullahu ta'ala agbè láti abala ẹlẹ́kẹ̀ẹ́fún. Sheikh Uthaymin ó ń ṣe muqaddima tíráì, ó ń sára muqaddima tíráì fún wa lẹ́yìn àwọn àlàyé táfà ti fi sẹ́yìn nípa ọlá tí Ọlọ́run fi Islam ṣe fún wa. Ọlọ́run fi Islam ó fi sí ọlá, ó fi ṣe iyì, ó fi ṣe àgbéga fálùmọ́ mùsùlùmí. tó àfáwà tẹ̀síwájú ní fata'lamu hududa ma anzalallah ala rasulihi lita'budu rabbakum ala basira wa burhan. tó bá ti já sí pé olúkúlùkù wa bá ti mọ̀ pé ọlá ni Ọlọ́run fi Islam ṣe fún wa, ọlá ni Ọlọ́run fi ẹ̀sìn ṣe fún wa, ẹ wá jẹ́ akẹ́kọ̀ọ́, ẹ jẹ́ á mọ̀ nípa àwọn àlà Ọlọ́run, ẹ jẹ́ á mọ̀ nípa àwọn àlà èyí tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fójíṣẹ́ rẹ̀ kálí bá àfin náà ọba náà lórí ìmọ̀ ala basira, lórí ìmọ̀ wa burhan àti ẹ̀rí. ẹja mọ̀ nípa rẹ̀ basira ara ní mana ilm mọ̀rọ̀pọ̀ tí bá bí ká mọ̀ sínú lórí ìmọ̀, lórí basira pé a mọ̀ tá ń ṣe, ká mọ̀ sínú ala taqalid lórí pé àwọn ṣe fọlúfọlú, wọ́n ni mọ̀ fò náà mò ń fò, wọ́n ni mọ̀ jó náà mò ń jó rárá o. ìyẹn ti di àwọn nàṣàrà nìyẹn pé àwọn onímọ̀ àìmọ́ bò wọ́n rú, tọ́ba ni wọ́n mọ̀ jó náà ni, tọ́ba ni wọ́n mọ̀ fò náà ni. àmọ́ wa aláti nímọ̀ nípa nǹkan tá a máa ṣe. yàpá sí àkídà àwọn Súfì. nínú àkídà àwọn Súfì ni pé àwọn èyí gbà káwọn mùrídì wọn ó kéwù pé kó wá mọ̀. ẹni bẹ́ẹ̀ ni o ṣẹ̀rẹ̀sáàdì bàbí bẹ́ẹ̀ àwọn tó jọ ọmọ tí wọn, àwọn ọmọ bíbí inú wọn, in fact àwọn ni wọ́n máa ń ró dáadáa, tí wọ́n ró wọn pẹ̀lú ìmọ̀, tí wọ́n rẹ̀ wọ́n bá sí máa rẹ̀ sọ yẹn ni, wọ́n rẹ̀ wọ́n sínú mà. ẹ máa ṣe ó ẹ̀rùbá àwọn òkú ìṣọ́ àyílẹ̀ gorí kíní. àmọ́ àwọn mùrídí ọlá zikiri, ẹ máa ṣe zikiri, àwọn ṣéwù lọ́lá, ẹ máa kò jù bá lọ. alhamdulillah àwọn tulabu sunna karatu náà ń ṣe o, karatu ni o, kọ́lá kò fi ọ́sùn àwọn tulabu sunna náà. sọ ẹ mọ́jà fi ìmọ̀, ẹ mọ́jà fi ṣeré, kọ́lá kò sànù. ó ní ṣẹ́ẹ̀sì sórí ìdíkò kí ogun tó ṣẹ́ẹ̀sì ni ìmánì ní ara wọn nìyẹn, ara tó ti gbì fún wọn lára, wọn ò ní jẹ́ kó ráyè, wọn ò ní jẹ́ kó wó kéw ẹ̀kàn mọ́ dẹ́rẹ́jà ṣe wù ní àwọn àlù àìmọ̀ kan tí wọn láti fi àtíkì ní èèmù wọn wà mẹ́ra zálì. ọlọ́run kó sànù wa. so ẹja nímọ̀ nípa ààlà tọ́lọ̀ ń gbé wa sí, àwọn òfin tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fádà Muhammad sallam kálíbà sí náà bá náà pẹ̀lú ìmọ̀ àti ẹ̀rí. fàìnáhù torí pé dájájú bí ọ̀rọ̀ ṣe rí, fàìnáhù dájájú bí ọ̀rọ̀ ṣe rí, ó ní wípé la yastawi allazina ya'lamuna wal lazina la ya'lamun. kò lè sí dọ́gbandọ́gba o, kò lè ṣe déédéé o, a lè fi wéra wọn o. àwọn tí wọ́n nímọ̀ àtàwọn tí ò nímọ̀ kò jọra wọn.
bẹ́ẹ̀ni àlè fi jọra wọn àlè fi yúra wọn o la yastawi man ya'budu Allaha wa huwa ya'lamu kayfa ya'buduhu wa ya'lamu annahu ya'buduhu ala shari'ati Allahi wa sunnati rasulihi sallallahu alaihi wasallam la yastawi hadha wa man ya'budu Allaha wa huwa yajhalu dhalik. Okay, bẹ́ẹ̀ni afakan mu wa ní ọ̀rọ̀ rí Sheikh Uthaymeen ni kò lè ṣe déédéé o a lè fi wéra wọn o kò lè jọra wọn o tani ẹni tí ń sin náà ọba tó sì mọ̀ pé tó sì mọ̀ bí ó ṣe sin náà tó sì tún mọ̀ pé òun sin náà ó mọ̀ pé òun sin náà lórí kíni lórí òfin Ọlọ́run lórí sunnah ní Muhammad sallam ẹni a lè fi wé tani eléyìí tó ṣe yí pé ìsin náà tó sì yà ìmọ̀ kan sí ti ṣe. ẹ̀rù bá fa ọmọ ọdún ṣẹlẹ̀ lánàá ní wọ́n fún ọmọ rẹ̀. abẹ́rẹ́ káì Ọlọ́run kó ṣàánú wa kọ́nà kó tó ṣe àlékún ìhìdáyà fún wa adúpẹ́ fọlọ́ba lórí ètò ìṣe fún ẹ̀ àti wọ́n tọrọ àlékún ẹni tí Sheikh Uthaymeen ṣe lálàyé tán lẹ́yìn nípa pé aláti mọ̀ dúpẹ́ fọlọ́ba nípa ìwọ́ tiẹ̀ mọ́ kó tiẹ̀ wà ní ìsìlámù náà kọ́kọ́ mọ̀ dúpẹ́ fọlọ́ba náà ó tẹ̀ tí wọ́n bára ẹnu àlìsúnà ọkọ̀ tó ń gorí ọpẹ́ ni ò wàláì wa mata alimtum àbí wa mata allamtum hududa ma anzala Allah fattaqullaha ta'ala fi iltizamiha gbogbo tẹ́ bá ti mọ̀ tẹ́ bá ti kẹ́kọ̀ọ́ nípa àwọn òfin Ọlọ́run Ọba àwọn àlà Ọlọ́run Ọba èyí tó sọ̀kalẹ̀ fáwọn Muhammad sallallahu alaihi wasallam ẹ wá bá ẹ̀pá Ọlọ́run Ọba náà ẹ̀pá Ọlọ́run Ọba náà pẹ̀lú kíni pẹ̀lú pé kẹ́ dúnímọ̀ kẹ́ gbámú pẹ̀lú gbogbo bí agbára ilẹ̀ ṣe máa ẹgbámú mọ́sàtà ọ̀tọ̀ bẹ́bá ṣe ní kàpamọ́ ọ̀tọ̀ bíkúhà kẹ́ fi sí in practical kẹ́ fi sí kẹ́ síríṣẹ́ kama alamtum gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ bẹ́ẹ̀ ṣe máa ń tẹ́ mọ̀ yẹn ẹ fi sí in practical kẹ́ síríṣẹ́ ẹ má kẹ́ fi step bí kẹ́ ẹ má jẹ́ ẹni tó mọ̀ nǹkan tó kọtí kú sí ìmọ̀ yóò tún wá jẹ́ àbúrú fún ọlárìkì yóò máa wailun liman alima thumma la ya'malu ìgbé ń bẹ fẹ́ni tó mà tó sì kọ̀ tí ò lò irú ẹni bẹ́ẹ̀ yóò máa bọ́ sí ipò àwọn Yahud nìyẹn al-maghdubi alayhim nìyẹn àwọn tó lọ́n bínú sí wọ́n nímọ̀ àmọ́ wọ́n lo ìmọ̀ wọn láti fi tako Islam wọ́n lo ìmọ̀ wọn láti fi rí i pé àwọn sọ Islam di ẹ̀dùn arin rẹ̀ àmọ́ lọ bò fún wọn sí ẹgẹ́ dùbà bì bẹ́ẹ̀ táwọn Nasara àwọn jù halal àwọn tiwọn la yadri wa la yadri annahu la yadri kò mọ̀ kò sì mọ̀ pé òun ò mọ̀ tó máa ní kó mọ̀ jó sí ká máa jó náà ni à ń jó náà ni à ń tẹ̀sí náà ni ẹ tí a máa pàtẹ́wọ́ náà ni tak ó ti tán tẹ́sí náà ọjà mọ̀ sí lọ so Ọlọ́run kó ṣàánú wa. wala ta'khudhukum fi dhalika lawmata la'in èébú eléèbú ẹ má jù ó mú yín láti mọ́ sẹ́kẹ́ni láti mọ́ tẹ̀lé nǹkan tẹ́ ẹ̀ mà ìtumọ̀ rẹ̀ nìyẹn lawmata la'in èébú eléèbú gbogbo àtẹ́ bá ti dẹ́ dúnú mọ́ sọ́nà àfà ní orí wọn gbọ́n rẹ̀ sí dúnú gbọ́n bùsùrù orí sọ́kòtò rẹ̀ sí rí sọ́kòtò àbúrò rẹ̀ orí àwọn tí wọ́n rà. La hawla wala quwwata illa billah. Allah kò sáré. Sheikh Uthaymeen ẹ má jẹ́ kí èébú eléèbú ẹ má jẹ́ ó mú yín láti má tẹ̀lé ntẹ́ẹ̀mà. Aw intiqadi muntakid. Tàbí ìgbàfà ẹni tí ń gbàfà intiqad. Afwan. Mo ti gbàgbé kẹ́lẹ́mà yìí gẹ́síà. Mo jẹ́ ń gbèsè rẹ̀. Intiqad. Ẹ sáré bá gbé jáde lọ. Ẹ gẹ́gẹ́ bá mi.
ẹ má jẹ́ kí èébú eléébú kó ṣe kíni kó mú yín láti má tẹ̀lé ntọ́lọ̀ bá wí ntẹ́ẹ̀mà ẹ bẹ̀rù ọlọ́ọ̀ba kẹ́ ẹ tẹ̀lé ntẹ́ẹ̀mà ẹ ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ yín pẹ̀lú ìbẹ̀rù ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala torí pé kíni ọlọ́ni atakhshawnahum sáwọn lẹ́fẹ́ máa bẹ̀rù ni ṣé ń bẹ̀rù wọn ni tó sì já sí pé fallahu ahaqqu an takhshawhu tó sì já sí pé ọlọ́ọ̀ba gan ló tọ́ inú lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀dìkíni kẹ́ẹ̀páyà rẹ̀ in kuntum mu'minin tẹ́ bá jẹ́ mu'mini ọlọ́ọ̀ba lágbé síwájú ẹ má jẹ́ àwọ̀ ikú báyà wọn yóò bu wa àbí wọn yẹpẹrẹ wa àbí wọn fẹnu àtẹ́kàn wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwùjọ pé àtẹ́rùpá àti ń ṣe súnà àbí tẹ́rùpá àti ń ṣe tó ṣe déédéé súnà Muhammad sallam ọlọ́ọ̀ni ká bẹ̀rù níbi ìmọ̀ ká bẹ̀rù ọlọ́ba níbi ìmọ̀ wa ká bá bẹ̀rù ọlọ́ba ọlọ́run tó wá sí àlékún ìmọ̀ yẹn fún wa wattaqullaha wa yu'allimukumullah mọ̀rọ̀pọ̀ tí bá mi. ولا يخفى علينا جميعا أن الدين الإسلامي بني على خمسة الشيخ تيمين رحمه الله تعالى أفاني كيس انتو قام في بوالا باقو قام فوا لا يخفى علينا جميعا قام فوا انتامني إكوكري أن الدين الإسلام إكوياس إسلام بني على خمسة وما wọ́n gbé sórí wọ́n bíwùdẹ̀ lórí òpó márùn ni alákọ̀ọ́kọ́ rẹ̀ shahadatu an la ilaha illallah ìjẹ́rìí pé kò sí ní táàmù ìjọsìn fún lódodo àfọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa anna muhammadan rasulullah dájájú muhammad òjíṣẹ́ ọlọ́run bá ní sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ní òpó márùn yẹn ìjẹ́rìí pé kò sí táàmù ìjọsìn fún lódodo àfọlọ́ọ̀bá nìkan subhanahu wa ta'ala anna muhammad sallam òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni kí n gba ilé gbọ́ kó dẹ̀ ṣiṣẹ́ tọ̀ ó ti di òpó àkọ́kọ́ mú yẹn òpó kejì wà ìkọ́mi sọ̀la ìmọ̀ gbẹ̀rún dúró òpó kẹta wà ìta ìzàkà ìmọ̀ sàfọmọ dúkìá ìdọ̀tí tó ń bẹnu dúkìá rẹ̀ máa yọ kú kó o fáwọn tọ́lọ̀ bá sọ pé kó o fún torí pé zàkà àwùsáàkò náàsì ni ìdọ̀tí àwọn ènìyàn tọ́lọ̀ ní kó o fún wọn ni yọkùnrin dúkìá rẹ̀ kí dúkìá lè bá mọ́ ìtumọ̀ sísàfọ̀mọ́ dúkìá gbọ́dọ̀ tí bá rí àmọ́ lónìí ẹni tó jẹ́ tí ń pè rẹ̀ ní Sharifi tó lò ní sírísílà dé Ahlul-Bayt ní àpá Ahlul-Bayt bẹ́ẹ̀ tó bá jẹ́ Ahlul-Bayt haram ní fún gba zaka àbẹ́ẹ̀kọ́ ni haram ní zaka fún wọn sì jẹ sàrà àmọ́ lónìí ẹ̀rí ṣéwù wàlí òun ṣe dàwà pé òun ní sílísílà dé Ahlul-Bayt Ànábì sallam àwọn ẹ̀rí wọn ni zaka bá àwọn gbé wá fún ṣéwù báyìí zaka wọn gbé wá ó sì ń jẹ zaka ń jẹ́ dọ̀tí àwọn ènìyàn. ẹgẹ́ ti bá mi wọ́n gbà tó bá sọ pé òun ní sílísílà délé kí ló kọ rẹ̀ tó máa gbé zaka kò sọ pé rárá o èmi Ahlul-Bayt ni wa àwọn ìjẹ zaka kò sí rọ́dù zaka yìí àmọ́ ọ̀rọ̀ owó mà ní owó ọlọ́gùn sànù wa ọlọ́gùn sànù. ìmọ̀ sàfọ́mọ́ dúkìá ó ń bẹ́nu òpó ìsìlámù wà sọ́mi Ramadan ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ gba àwẹ̀ oṣù oṣù tó máa ẹgẹ́ ti bá wọn ká máa gba àwẹ̀ oṣù yẹn ó ń bẹnu kíni òpó Islam ẹlẹ́karùn wa hajju baytillahil haram àti ìmọ̀ sí ìrìn àjò bẹ́ẹ̀ ni oṣù tó máa bẹ́ẹ̀ sì máa yọ òróró ni tó bá dì tí ó yọ ni tó bá sì máa nìyẹn gẹ́gẹ́ ti bá mi bẹ́ẹ̀ ni atu Ramadan ni yese yese ni kana yonu Ramadan anabi man soma Ramadan iman wa gufira lahu ma ti pa isere re o se ma fi pa isere se ma fi us fún ẹ mo oni wa me us ni kan ara rẹ̀ náà ni ko àbí ara rẹ̀ náà ni bí bàtà dé tuma rẹ̀ fún mi ló jẹ́ àmú ni àmú be ko pẹ̀ sí tí ma ti pẹ̀ sí yin re
tó lẹ́sẹ̀ mọ̀ tó jẹ́ àtúndí kí ló kàn. tẹ́sẹ̀ bá ti kú o ti dẹni yìí lọ́dọ̀ lọ́ba subhanahu wa ta'ala wọ́n tó bá ti wá dẹni yìí sí kọ́. ẹni iná ní pípẹ́ ẹ̀sẹ̀ náà ní iná ìtumọ̀ rẹ̀ náà. ok pípẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́gùn sànù. naam ẹlẹ́kàánú náà ní kíni wàhájú baytillahi al-haram àti ṣíṣe ìrìn àjò lọ sí ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala alápọ̀nlé àwọn kan márùn yìí gbogbo wa mọ̀ pé orí nǹkan tí wọ́n bí islam lé lórí ni lábẹ́ hadith abdullahi bin umar radiyallahu anhu wa hadhihi al-arkanu al-khamsa àwọn òpó márùn yìí tatafawat fi maratibiha wọ́n jura wọn lọ níbi ìpele wọn wọ́n jura wọn lọ wọ́n lágbára jura wọn lọ ní tatafawat wọ́n lágbára jura wọn lọ alákọ̀ọ́kọ́ ó strong ju gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bí wọn ìbá ti pé yóò bá jẹ́ mùsùlùmí ó ń pẹ̀rẹ̀ mùsùlùmí ń kírun ń gbáwẹ̀ ń yọ zaka ń ṣiṣẹ́ hajj àmọ́ tó bá kọsẹ̀ ṣéwù ni ó képe ìyá tó bá sí Ibrahim Ahmad Tijani ni gọ́sùn sọmọdání wà mẹ́rin àzárí ẹ̀rì pé eléyìí ní ìsìn gbogbo ìrún tí ń kíyàn kò sí kíni kò wúlò fún lọ́dọ̀ lọ́ba la in ashrakta la yahbatan amaluk gbogbo iṣẹ́ ìwúlò fún ṣẹ́gẹ́ ti bá bí àmọ́ ó dó sí lórí tawhid ó mọ́lọ̀bà ní àṣò ó sì mọ̀ ike ìrun ọ̀ranyàn ni àwẹ̀ ọ̀ranyàn ni zaka ọ̀ranyàn ni gbogbo ẹ̀ mẹ́rin yòókù wájìbí ni ó sì mọ̀ òfin ọlọ́ọ̀bá ni ó sì mọ̀ pé téèyàn bá fẹ́ jìyà ń bẹ fún un ó mọ̀ bẹ́ẹ̀ àwọn bóyá takásùlẹ̀ ó mú láti mọ́ gbáwẹ̀ kẹfìrí nàbí mùsùlùmí wọ́n wà mùsùlùmí inṣàlá ọmọ àlìjẹ́nà sí inṣàlá olólágbájú ní àwọn òkú márùn-ún nù aláàkọ́ yẹn bó o bá kírun tó gbà tó yọ tó ṣe gbá tó sàwó tó o bá dún lórí ẹyọ kan alákọ̀ọ́kọ́ tó dúra gbogbo iṣẹ́ òwúlò gbogbo iṣẹ́ tó ṣe káká promise ẹ̀ kò wúlò àmọ́ ó dúró sí lórí alákọ̀ọ́kọ́ ó ní ohun gẹ́gẹ́ ní foundation táwọn mẹ́rin yóò kú dúró lórí ó dúró sí lórí alákọ̀ọ́kọ́ yẹn ó dẹ̀ gbà pé ọ̀rẹ́ yẹn ni ó ṣe ìǹkárì ìjí ọ̀rẹ́ yẹn rẹ̀ tẹ́yìn bá ṣe ìǹkárì tẹ́yìn tako ìjí ọ̀rẹ́ yẹn rẹ̀ ní wọ́n jẹ́ kéfì àmọ́ ó gbà pé ọ̀rẹ́ yẹn ni kò ṣe ìǹkárì rẹ̀ òfin ni látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ó sì mọ̀ pé ìsìláàmù ni àmọ́ bóyá òròjú àbí ìkóṣúṣú tàbí àìkàkún àbí ìrẹ̀wẹ̀sì ọkàn ó mú láti má ti kíni láti má gbààwẹ̀ náà àbí láti má kírun àbí láti má ṣèkánú àwọn òyìn mùsùlùmí ni ẹni pé kéfèrè ẹgẹ́ dìbò mùsùlùmí ni ọmọ àdìjẹ́nà sí ni bàbá ti sọ pé tatafawat fi maratibiha ó jura wọn lọ níbi kíni ìpele rẹ̀ wà fadliha àti níbi ọlá gan níbi ọlá rẹ̀ wà àkàmìà àtàbí ìdájọ́ gan wà kíni wà tashtariku kulluha fi anha arkan islam àmọ́ gbogbo ẹ̀ kópa gbogbo ẹ̀ ṣe musharaka níbi jíjẹ́ rẹ̀ tó jẹ́ kíni òpó ìsìlámù gbogbo ẹ̀ òpó ìsìlámù ni ẹgẹ́ dùn àwọn àmọ́ ìkan lágbára jù kan lọ tí tawhid bá ti dúró sísìn tí ò ní problem tawhid kí ló kà ìrun tí ìrun náà bá ti dúró sísìn kí ló kàn zaka tó náà bá dúró sí àwẹ̀ ẹgẹ́ dùn àwọn pẹ̀lú nasi hadith Mu'adh bin Jabal àti Ali bin Abi Talib àní sọ fún Mu'adh bin Jabal pé èmi ò ràn lọ́sọ̀rọ̀ àwọn al-kitab àwọn tí a fún tírà faltakun awwala ma tad'uhum ilayhi an yuwahidu Allah
nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí oná ní fún mọ́lọ̀ bá ní àṣù fa in hum ata'uka lidhalik tọ́mà ti wá tẹ̀lé ọ lórí bẹ́ẹ̀ pé àwọn sí àti mọ́lọ̀ bá ní àṣù tọ́ fa allimuhum anna Allah iftarada alayhim 5 salawat fi kulli layla fi kulli yawmin wa layla wá fi mọ̀ wọ́n kọ́ wọn jẹ́ kí wọ́n mọ̀ pé ọlọ́ọ̀bá sí ní ọ̀ràn yẹn fún wọn o kí ni wákàtí márùn ní ojúmọ́ kan àti òru rẹ̀ ẹ̀rí pé ewu ló dára gbàdúmọ̀ yéjì nìyẹn alákọ̀ọ́kọ́ àyìn lè kọ́kọ́ fi mọ̀ wọn náà sábà ti mọ̀ tó ti yé wọn dára pé àwọn títà àti mọ́rọ̀ bá lọ́kàn tẹ́lẹ̀ kejì ni tọ́ba gbẹ́rẹ́ kejì náà gbọ́ pé àwọn títà ti ṣe wá tó sọ fún wọn pé ọlọ́ọ̀bá ṣe zaka ní ọ̀ràn yẹn fún wọn o a máa gbà lọ́dọ̀ àwọn ọlọ́rọ̀ wọn fún àwọn aláìní wọn ẹ̀rí báwọn ti gbogbo ti tó mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. náà túmọ̀ sí pé ẹni tí ó ń kó súsú nípa sọ́lá tí wọ́n ti sọ́lá tó bá wà lọ rẹ̀ pé kò lè yọ zaka kò lè lè hajj. tó bá sọ pé ó ti tẹ̀síra tó bá jẹ́ pé tó bá ti kọ́ sí aláwọ̀kọ́ yìí náà á ti lè pé yóò ṣe kejì kó tó di kó tó ṣe kẹta. àlàyé yẹn àwọn àpò mú àlàyé yẹn wá níta kan sọ ní pé bó ti jẹ́ pé arkanu islam ní márùn-ún ṣe jẹ́ ti ó wá sí kan kò sí kan tá a ti mọ̀ pé ó ju àwọn lọ abẹ́ẹ̀kọ́ ni tọ̀ èyí tó bá ṣe ń bẹ̀ yóò máa gba dédé ẹ̀san rẹ̀ èyí tí ò bá ṣe yóò máa jẹ́ lẹ́sẹ̀ ń bẹ̀ ilé ní àlàyé táwọn afáàmù wa ibi tí yàpá kan wà tí yàpá ti lágbára gidiga ò ní irun àmọ́ wa kànú bí inshallah sọ́kò tèmi àbá irun Imam Ahmad ibn Hanbal inú àgbọ́yé àfà ní pé ẹni tó bá ní ìmánì sírun ó gbà pé òfin Ọlọ́run bá ní àmọ́ látàrí takasulan kì í sírun náà Imam Ahmad ní kèfèrí ni ọ̀rọ̀ tó burú jù lọ́rọ̀ Imam Ahmad yẹn pé kèfèrí ni Imam Ahmad kì í sọ pé rárá o àní kèfèrí so pé kò ṣe ìǹkàrù takzib ẹgẹ́ tí bá kò ṣe ìǹkàrì títí pé bẹ́ẹ̀ ó jà nírọ́ ó gbà kó fi Ọlọ́run bá ní subhanahu wa ta'ala àmọ́ torí kíni òròjú àbí àárín ọkàn ó mú láti máa di kíni láti máa kírun náà bẹ́ẹ̀ ni irú àwọn àdìsí yẹn làfà kójọ àtàwọn àyà kọ̀ọ̀kan. sọlá yẹn wá ní kíní ní bá. márífà kúfùrù yẹn wá ní márífà kúfùrù yẹn wá márífà nínú káyidá sì ní kí gbogbo tó bá ti wá ní márífà báyẹn tó ó ti di ahadi nìyẹn àti mọ kúfùrù tán sọ. ẹ̀dígẹ́ gbọ́n àmọ́ tó bá ti pọ́ wá ní nẹ́kírà ni tó ní wàmán tarakaha fàkọ́ ó ní àdìsí kàtà níbi mẹ́sàn alkufuru yẹn tó wá ní kíni márífà yẹn tó bá ti wá ní márífà tó wọ́n ní ó ti di alkufuru gẹ́gẹ́ táàmà ìtààmà gẹ́gẹ́gẹ́gẹ́ alkufuru hakiki òun gẹ́gẹ́ ni kufuru akbar àmọ́ tó bá wá ní nakra ó lè jẹ́ kúfúrú dúnà kúfúrì bá kàn mọ́ nẹ́kìrà ẹgẹ́ ti báwọn lè jẹ́ kúfúrú dúnà kúfúrì. inda fakọ́dí káyà kẹsì ní ilé wa ní fìlì ni ètò wa ní mazdar ètò wa ní mazdar tó mú lògbónà alkúfúrú ìlànà sọ ẹgẹ́ ti báwọn ó ní inna bayna rajuli wa bayna shirki wal kufr tarku salah sayleyu ni gba tó ti wà ní marifa yẹn tó ó ti já sí kékeré kufru ta ma gani di because marifa ni kini di le de elebu ó ti wen ta ma ni ati ku te gba e ga do sola yẹn ṣé marifa ni àbí naka sola tarku sala ona marifa ni inda inda sọ pé yóò gbé sọlá ní lódìdí ni
ilé gbogbo yóò kí àárọ̀ ìgbọ́jú tún di alẹ́ kó tó kí àbí Friday ni tabani tariku sala tabani tariku sala lẹ́yìn tó fìlẹ̀ tí o ṣe o filẹ̀ kaka o filẹ̀ bẹ́ẹ̀ ni kiki bẹ́ẹ̀ ni fúnra ìjọ ọdún gan kìlọ̀ olimano juma olimano oni wani marifa ni bẹ́ẹ̀ ni ìgbà tí Dr. Bilal àti Sheikh Zahabi Abu Sama àtàwọn fa ọ̀rọ̀ yẹn ẹni tó sọ̀fọ́ ti pé kò í ṣe kékeré ó ní pé ní asọ́lá àlọ́lọ́run sọ ní àròsí sọ́lá àtàlà sọ pé asọ́lá márífà ni pé ẹnìyẹn gbélẹ̀ kò í kí i díẹ̀díẹ̀ o eléyìí kí ó gbélẹ̀ gbogbo ẹ̀yẹ yẹn bẹ́ẹ̀ ni ó ní ó di kékeré ṣùgbọ́n alẹ́ ni tí ń kí lónìí àwọn kan bóyá ọdọọdún gan ni bóyá ẹ̀yìn ni máa ń gbé lọ tó kà kiri àlùkè kéfìrí. So masala ni kìí ṣe pé masala yẹn ìkìláfi yẹn tẹ́ bẹ̀rẹ̀ léṣe o látàyé àwọn ẹni ìṣáájú kò sọ́mọ́ àwọn tàbí ọ̀tàbíìn ọ̀rọ̀ yẹn lágbára gidi gan bẹ́ẹ̀ tẹ́ bá wo ẹ̀rí àwọn tó sọ pé ó kèfèrí fa. èyí ó jẹ́ jù bá jùlẹ̀ o tẹ́ bá sì tún wo ẹ̀rí àwọn tó sọ pé kèsì kèfèrí náà fa wàláyé ó kì í bẹ̀tọ́lá pé Uthaymin rahimahullahu ta'ala afáàfin síbi pé kí ni kèfèrí ni tẹ́ bá rí àwọn àlẹ́ táfà mú wa wàláyé gbà pé kèfèrí ni à ń bọ̀ wá parí rẹ̀ inshallah à ń bọ̀ wá pa tó ọlọ́run kó ṣàánú wa. so ẹja tẹ̀síwájú ìdá ó ní wà kí ni wà tashtariku kulluha fi anna arkanul islam gbogbo ẹ̀ kópa lábẹ́ yìí pé ó ń bẹ lábẹ́ kí ni arkanul islam gbogbo ẹ̀ jẹ́ amma ma yata'allaqu bis salah àmọ́ṣẹ́rin tó ní ìbáṣepọ̀ mọ́ ẹ̀rùn inú mẹ́ra márùn-ún yẹn fàázi risalatu fi salah tẹ́lẹ̀ ní risala o tíra ìgagagagan ní tí ó mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn kéde pé shahadatu la ilaha illallah wa anna muhammadan kéde sọ́ọ̀bù kéde zaka ètò ní àlákà mọ́ ẹ̀rùn la fẹ́ yọ jáde nù rẹ̀ báyìí ní ṣe ká fọ́ sí wẹ́wẹ́ fún wa inú tíra yìí kọ́rọ̀kọ́ tiye la'alla Allah subhanahu an yanfa'a biha kini alaman wa amalan ibani ilman wa amalan ó ṣeéṣe kọlọ̀bọ̀ ó já kó ṣe ní nǹkan àǹfààní fún wa níbi ìmọ̀ àti ìfisíṣẹ́ ká ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ yẹn ká tó ṣàǹfààní pẹ̀lú kíni lílo ìfisíṣẹ́ wàá yẹ jẹ́ àlà ni ó sì bẹ̀rọ̀ kọ́lọ̀ kó àtẹ̀yìn náà kó ṣe mí ní kíni àtẹ̀yìn náà hudatan afinimana mọ̀tẹ̀dí tó mana tí ń finimana hudat afinimana bí ìtumọ̀ kanáṣà wa inama kíni wa inama ikhtartu sẹ́bẹ̀ni wa inama ikhtartu هذا الموضوع شوك ثميني انتو تكين سيسا توبيكي لي لأمرين توري كمجيني توري دي méjì ló jẹ́ kí n سيسا توبيكي لي ká mú ọ̀rọ̀ nípa tó rọ̀ márùn inú arkani islam márùn ni káka mú irun ká wá fẹ́ lójú ìdí méjì ni alákọ̀ọ́kọ́ ahamiyatu shar'iyya pàtàkì irun ní sharia inú sharia pàtàkì rẹ̀ haifu inna sọ́lá ní ààyè tó jẹ́ yí pé ìrun ya a'zam arkan islam olófin tóbi jù inú àwọn òpó islamu ba'da shahadatain lẹ́yìn alákọ̀ọ́kọ́ ni shahadat allah ilallah wa shahadat anna muhammadan rasulullah ó là kú sí pàtàkì kéèsè kéré ni kéèsè nǹkan tá fọ́ tẹ́ńbẹ́lúmú ló fà tó jẹ́ pé òun fi ṣẹ̀ta ìrun nínú àwọn márààrún pé ká mú ìrun ká wá fẹ́ lójú ìdí àkọ́kọ́ ni ẹ̀ ìdí kejì anna kathiran min al-muslimin al-yawm tahawanu bi kathirin min umuri salah ọ̀pọ̀lọpọ̀ náà mùsùlùmí lónìí wọ́n ṣe ìmẹ́lẹ́ wọ́n ṣe àìkàkún
wọ́n fi ọwọ́ tẹ́ńbẹ́lú wọ́n fi mú ọ̀pọ̀ nínú àlámọ̀rí ìrun. وتتضمن هذه الرسالة عرض الأمور التالية. رسالة ترى إلى فرق رسالة ترى تطبي أوفا نقول رسالة ẹni. wọ́n yí àwọn náà ti kọ mùjẹ́lẹ̀dì. iná ló ń jẹ́rí ìtàlá. tó ó ní ìrìsálà yìí ó contain satadọ́mìn ó kó sínú ó kó kíni sínú orúdìn umuril àtíyà yíyọrí àwọn al'amari tí ń bọ̀ yìí àwọn al'amari tá màkà yìí ó kó yìí àbí ardu yíyọrí al'umuri taliya àwọn al'amari tí ń bọ̀ yìí àtàlíà tí ń bọ̀ yìí tá màkà yìí ó kó wọn sínú aláwọ̀kọ́ ni inú kiri tààrà ẹ̀kọ́ sínú fi ma'na as-salah lugatan wa shar'an kiri ìtumọ̀ as-salah ní èdè Lárúbáwá wọ́n dá àwọn Lárúbáwá bóòlù ṣe ń tú gbóná as-salah dẹ̀ nínú sharia Islam bóòlù sharia Islam ṣe ń tú gbóná as-salah kiri definition rẹ̀ nìyẹn ní èdè Lárúbáwá àti ní kíni sharia Islam nǹkan òkúta mọ sàlàyé nù rìsálà yìí nìyẹn gbogbo tiye pọ́ǹtì kejì mata wa aina furidati sọ́lá nígbàwo àti pé gan ibo gan ni wọ́n ti ṣe ìrun ní ọ̀ranyàn nígbàwo ni ìrun dọ̀ranyàn yẹn then ibo gan ni ti ṣe lọ́ranyàn ìjí ọ̀ranyàn rẹ̀ ìgbàwo ló ṣẹlẹ̀ then ibo náà ti ṣe lọ́ranyàn ṣẹ́gẹ́ ti ọ̀rọ̀ yẹn máa aha pọ́ǹtì kejì rẹ̀ tá a máa sàrà inú tíráì asali pọ́ǹtì kẹta òun sọ̀rọ̀ nípa kíni fi bayani ahamiyatiha shar'an àlàyé nípa pàtàkì irun ní sharia inú sharia ǹjẹ́ sharia Islam fọwọ́ tẹ́bẹ́lú múrùn bí ṣẹ́gẹ́ tí bá ilé ní pọ́ǹtì kẹta tá a máa sì ní àlàyé arọ́bẹ̀ ẹlẹ́kẹrin fi bayani fadliha wa fawaidiha àlàyé nípa ọlá tí ń bẹ fún ìrun àti àwọn àǹfààní tó kó sínú. alkhamis pọ́ǹtì karùn-ún fi tahzir min ida'atiha ìfàlétí ìkíní lọ kúrò níbi kíni ìmọ̀ fi ìrun rárì ida'a ká mọ̀ fi ìrun rárì. asadis في بيان حكم تاركها يا سلام شيخ عثيمين أباني فيرا والله أباني فيرا أبا كيف يرضى ẹn tó bá lè fi ìrúlẹ̀ ìyàwó rẹ̀ tí ẹ̀ kó káyà rẹ̀ kó lè ní o torí pé ń gbé lábẹ́ kèfèrí ni ṣẹ̀rá dẹ̀ ṣe ní èèwọ̀ fún mùsùlùmí lóbìnrin láti mọ gbé lábẹ́ kèfèrí lọ́kùnrin kódà kó mọ kírun kó gbà pé ọ̀ràn yẹn ni kó gbà pé ṣẹ̀ríà ni òfin ni ọwọ́ káfírùn tó bá kú àní sí sáré mùsùlùmí kò ní jogún mùsùlùmí ò jogún rẹ̀ àníkúrò sílá kò ní tó wà ní pé eléyìí kẹlẹ́kẹ pàtàkì ní àlàyé tàbá débẹ̀ kẹwọn béèrè ẹlẹ́kẹjẹ fi bayani ba'di shurutiha ẹlẹ́kẹjẹ ni inú pọ́ǹsì táwọn ṣe ní àlàyé inú tíráì àlàyé nípa àwọn apá kan kéde àwọn òfin rẹ̀ àwọn shurut àwọn rules and regulation kéde irun àtàmì ẹlẹ́kẹjọ fi bayani sifatuha ala daw'il kitabi wa sunnah àlàyé nípa fífà irun ìròyìn bá ṣe ń kírun bó ṣe ká kírun gangan lójú pọ̀nà ti kíni ìmọ́lẹ̀ Qur'an àti àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kẹjọ nìyẹn ẹlẹ́kẹsàn fi bayanil wájibù fiha àlàyé nípa àwọn nǹkan tó jí ọ̀ràn ẹ̀ nínú òrùn àwọn bí n tó rọ̀ mọ́ báyà faraidu salat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni intasara inú ẹlẹ́kẹsàn ẹlẹ́kẹwàá fi bayani qa'idataini
sharifataini àlàyé nípa àwọn formulas méjì kan òpó méjì kan tó jẹ́ yìí tó ní dẹ́rẹ́jà tó yẹ ká gbámú tó yẹ ká gbọ́yé a mọ̀ gbọ́ àgbóyè òpó ẹ̀ ń gbà tá a bá débẹ̀ insha Allah. ẹlẹ́kẹ̀wá ẹlẹ́kọ̀ọ́kànlá fún ẹ̀ fi bayani ahamiyati al-khushu'i wa ma yata'allaqu bihi àlàyé nípa pàtàkì kéèyàn ní khushu'u nùrù ìnípayà ìníbẹ̀rù ọlọ́ọ̀bá nùrù rẹ̀ ìfọkàsírù kò má máa ru ayé kò má máa ru pé kí ló fẹ́ jẹ lálẹ́ àwọn ìyàwó mẹ́lẹ́ ọmọ mẹ́lẹ́ àtàwọn náà àtàwọn omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ márùn ún nínú òrùn rẹ̀ khushu'u nìyẹn. wa ma yata'allaqu bihi àti nǹkan tó ní àlàákà ma gbogbo tí bá rí. náà eléyìí kẹlẹ́ kọkànlá lẹ́yìn tí sẹ́kù sẹ́yìn máa ma sàlẹ̀ fún wa nínú tíráì nípa pàtàkì kéèyàn ní khushu'u nùrù pàtàkì rẹ̀ ọlọ́ni qad aflaha al-mu'minun àwọn ní ti pàápàá o àwọn múmìnì kékeré wọ́n ti jèrè ọlọ́run abẹ́rẹ́ sí ń sálàyé àwọn múmìnì wò ni alladhina hum fi salatin khashi'un ẹ̀rí pé pàtàkì òní khushu'u nùrù nìyẹn kó lè bá àwọn bẹ́ẹ̀ náà àwọn tí ó jèrè láti kí ó máa wọn láti ní khushu'u nùrù tí wọ́n láti ní al-khushu' àmọ́ gbọ́dọ̀ rẹ̀ insha Allah tàbádé abalabẹ̀ wọ́n mẹ́ta alákùbí àti nǹkan tó ní àlàákà mọ́ nǹkan tó ní khushu'u yìí. الثاني عشر ẹlẹ́ẹ̀kejìlá في بيان حكم صلاة الجماعة àlàyé nípa ìrun jama ìrun àkípọ̀ àlàyé nípa ìdájọ́ ìrun àkípọ̀ kí ni ìdájọ́ ká máa kírun ní jama ǹjẹ́ ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa dárun kí ẹgẹ́ jù àmì eléyìí nìkan tá a parí síra wa bayani ba'di ahkamiha àti àwọn àlàyé nípa apá kan ìdájọ́ rẹ̀ pọ̀rọ̀pọ̀ tí bá rí so eléyìí nìkan tá a máa rọ́ kiri ká rẹ̀ nínú síra yìí nǹkan mọ́kànlá lá máa rọ́ kiri ká rẹ̀ nínú síra yìí so abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo táwọn máa ṣe ní àlàyé ń bẹ ọlọ́run kó tó wúlò fún mi àtẹnì kọ̀ọ̀kan wa àwọn àṣìṣe tá a sì máa ṣe nù rẹ̀ torí wallahi àti mistake ẹ gbọ́ mistake ó ṣẹlẹ̀ bóyá kẹ́lẹ́mù kan láfẹ́ tútà àrí bí nǹkan láàrí tí mi ta ló ti mo ní ẹjẹ mi gbèsè rẹ̀ ara mistake ta ni yóò mọ̀ tẹ́lẹ̀ nìyẹn o. Okay. نقضي نعم الحمد لله ẹ já pa síbẹ̀ ẹ ṣí ibi rẹ̀ ìdá wọ́n ní ibi títí ń sọ pé ẹ má jẹ́ abẹ́rù ẹnì kẹ́kẹ́ níbi tí ẹ̀ lásọ̀rọ̀ ọba gbogbo tá a bá màkà ti kéde ká tẹ̀lé èébú eléèbú ká má jù ú mú wa láti má tẹ̀lé òfin ọlọ́ọ̀ba tàbí ìyẹpẹrẹ ní ìyẹpẹrẹ ẹgẹ́ tí wọ́n ìyẹpẹrẹ ní ìyẹpẹrẹ ẹ má jù ú mú wa láti fi ọ̀rọ̀ ọlọ́ọ̀ba táàmà àbí láti fi súnà lọ́sọ̀mọ̀ táàmà láti fi lẹ̀lẹ̀ ẹ má jù ú mú wa ẹgẹ́ tí wọ́n pé nínú pé kí wọ́n ti tẹ̀mí ìdùwà láwùjọ ẹ̀mọ́ wọn ni àwọn àtọ̀húnrìn wa ni wọ́n ń sára wa ẹgẹ́ ìgbà òní láti mú ọ já wa yàtọ̀ ìní kíni ìntì ọ́dù yẹn láti máa já wa yàtọ̀ pé àwọn ènìyàn máa sára wa ẹ má máa bá wọn ké ìní ẹ má jẹ́ kí ìtẹ̀sí yẹn kó wá mú wa láti wá gbé òfin ọlọ́ba jù sílẹ̀ gbọ́dọ̀ tí bá mi ẹ bá ń kọ kíní ìjà rẹ̀ láti ẹ bá ń kọ ogun ẹ bó ṣe wà jẹ́ mi gbèsè rẹ̀ máa wò ọlọ́run tó sànù wa so inshallah bóyá ká dúró wa fún ìbéèrè
tó bá di next week káàbọ̀ sí al-fasl al-awwal. ṣé kò sí bèrè. naam. muntakid ìyẹpẹrẹ ní ìyẹpẹrẹ. ìyẹpẹrẹ ní ìyẹpẹrẹ. naam. ìbéèrè mi. so karatu yìí ó yé dáadáa ni ó kílẹ̀ dáadáa ni àwọn afá máa mú àlàyé kan wáyé pé gbogbo àti pirata bá ti ṣẹlẹ̀ àpẹẹrẹ pé a gbọ́ gírásà yẹn yé dáadáa kò ní kí béèrè jáde tí ò bá ti wá sí béèrè tọ́ ó túmọ̀ sí pé tọ́ akan mìírí náà ni pé wọ́n rúgbọ́ ti yé naam anybody ti aba ti wọnú ìbéèrè ló máa wọ́n wá jáde bẹ́ẹ̀ yẹ̀wò ó tó tẹ̀lé àwọn yẹn àbó ṣe zaka ó ṣe hajj tó sì fìrò lẹ̀ tá a sọ pé ìró pàtàkì ju ṣe lóyò ètò bá síbẹ̀ yóò lè ládàá rẹ̀ ètò bá ṣe rẹ́sẹ̀ rẹ̀ ó ní yapa sí alákọ̀ọ́kọ́ sálákọ̀ọ́ bá ti dúró òun gangan lójú ọ̀rọ̀ a rí inú àwọn tí wọ́n gba Islam wọn ò kírun sẹ́sì wà lè jẹ́nà ìyẹn tó ń gba Islam rẹ̀ jìkì wọn ò kírun rí wọn ò yọ zakari wọn ò sí hajj wọn ò mọ́ ẹgẹ́ jù àwọn inú ọ̀fà tí àwọn àfáà fi mọ́ra rẹ̀ pé sẹ́yìn bá gba Islam ní ìsìn tí ni mo fẹ́ gba Islam káwá fún ní gbólóhùn tó fi gba Islam náà tó sì gba Islam yẹn tọkàntọkàn ó di mùsùlùmí àbí ó di mùsùlùmí ó di mùsùlùmí fún wa muslim ó ti dọ́mọ̀ yàrá Islam ẹgẹ́ ti bá wọn ó kàn wípé la ilaha illallah ó di mùsùlùmí gbọ́dọ̀ bí Ibrahim Muhammad rasulullah bẹ́ẹ̀ ni ó ti di mùsùlùmí tí o bá fi sí mùsùlùmí ni náà ẹni tí wọ́n pèsè lẹ́nu tó kàn bẹ́ẹ̀ la ilaha illallah mùsùlùmí ni ẹgẹ́ ti bá wọn náà tábọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ kí ni kò tó gbé àlọ́mọ̀ sí àníbì èmi ò kò ní tó kẹ́mi kọ́ra rẹ̀ nígbà tí láyé rà jẹ́ ìdílé mi á ń tà káàkiri èyí ṣe mùsùlùmí láyé kò ní tẹ́ kí ni kò lè lọ àwọn àjọ lọ́wọ́ subhanahu wa ta'ala. ok bóyá lẹ́yìn gbàtà sàlàyé fún tán lẹ́yìn gbàtà sàlàyé fún tán ó ti padà sí oko àárọ̀ rẹ̀ nìyẹn o ó padà tẹ́sí àárọ̀ rẹ̀ nìyẹn o orúkọ tó bá tó fi nílẹ̀ pé àná Muhammad ṣe ọlọ́run bá ní. ẹni. inú ẹbí o. èyí bọ́rọ̀ ìpàdé lẹ́yìn tí Usama yẹn lè mú wá ní ìṣẹ̀lẹ̀ ẹgẹ́ jù àwọn Usama bùnú Zayd wọ́n wà lójú ogun ni bí Usama bùnú Zayd bó ṣe lékè pẹ̀lú kan nìyẹn ó lé àfà bó ṣe lè bá nìyẹn pẹ̀lú ìdá ó rí pé ìdá ń kọ àfà abẹ́ sáwọn ní ìdá ní orí la ilaha illallah la ilaha illallah Usama bùnú Zayd mo ti ta nìyẹn àbá ni owó nítorí pé orí dà ní mo ti ta nìyẹn ó jẹ́ ọ̀rọ̀ Muhammad sallam ó ní ya Rasulullah ẹ̀rí tó ṣẹlẹ̀ ní òkú ti ṣe jáde kan tó lágbára ó ní ya Rasulullah tí mo ṣe ní kékeré kan mo lé mo ti lé bábá yìí bó ṣe rí ìdàbọ̀ kan ní
ó kàn gbóná láìláìlá mo tàpá lẹ́sẹ̀kẹsẹ̀ àkọ̀tàlùtàhù ba'da an qala la ilaha illallah ó pálẹ̀ ìgbà tó gbóná la ilaha illallah ipò ló fẹ́ gbé láyé láti ó ní ya Rasulullah ó wí ní torí kó rí jà ní ta'awudan ní ó wí torí kó fi ń wà sọ ní kó mọ́ lè bá kí mọ́ lè bá sá ní ǹjẹ́ ó lá ikú rẹ̀ ó lá àyà rẹ̀ orí kéńtó wí ní ó wí nítorí isti'aza ní ó wí torí kó fi wà sọ ní kó mọ́ lè bá pa lábẹ́lẹ́ náà fà tí mú àlàyé jáde pé tí ìbá igbónú láìlá àwọ́là ní àkọ́kọ́ ó ti rọmọ ìyá wa mẹ́sì kò sí tó bẹ́ kàn pẹ̀lú ọkàn rẹ̀ ẹgẹ́ ìgbà kò sí tó bẹ́ kàn pẹ̀lú tí ń bẹ́ nú ẹ̀mí rẹ̀ tó wí torí gbáni ó wí torí kò sí ẹ̀kọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ni ó kì lẹ́yìn rẹ̀ tó bá tẹ̀ wá hàn lẹ́yìn ọ̀rẹ́ yìí pé ẹ̀tàn ni àwọn àfonídàjọ́ mi ẹgẹ́ bí wàbí orí yàn tó ṣe láìláà ní ìsìn tó ti dọ̀mọ̀ yà rẹ̀ lẹ́sìn à ń gbàtẹ̀ wá tí ń sọ pé Kùránì yìí kò pé tọ̀ láàrin ó ṣe pípọ̀ àkídà tó gbé yìí o àkídà tó Kùránì ò pé àkídà àwọn kèfèrí ni o ó dẹ̀ rẹ́ tó wígbóná láìláà ní ìsìn tọ̀ bẹ̀tẹ̀ àkídà ilé baláyà jẹ́ o ó lè gbé ọ padà sí ẹ̀tì àárọ̀ rẹ o láti sọ́pà láti jẹ́ àkídà kúrò ẹ̀mí rẹ̀ Kùránì pé kò sí ọ́ bàjẹ́ kan tó ka Kùránì la ya'ti al-batil min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid so torí jẹ́lẹ̀ Kùránì ọ́ bàjẹ́ kan ní kọ Kùránì so àkídà àwọn tó tó Kùránì ò pé àkídà àwọn Ṣíà ni àwọn ọ̀tẹ́ẹ̀sì ni àwọn tó ń gba Islam kọ́lẹ̀bà da Islam náà rù wọn rárá èmi tẹ́mi tó lórí lélẹ̀ so an ta kafiri tó musulmi gẹ́gẹ́ bí wọn àbúgbà tó igbóná lára tàn abárí kó sọ fún ògbà àdíjà náà mọ́gbọ̀ ara ìdíkwàrà sókò àwọ̀ rẹ̀ kẹfẹ́rí ní ẹ̀ṣẹ́ mùsùlùmí ọmẹ́lá gáàlì mọ́rùgbó tí bá rí so ilé ni nam ìyẹn dé hukuma ló ní ìkàpẹ̀lẹ̀ yìí àmọ́kámọ̀ pé ìdájọ́ rẹ̀ nìyẹn kò wá pé kẹfẹ́rí kèésì wọ ló pé kẹfẹ́rí wọ gbé kó pé kẹfẹ́rí sọ́wọ́ rẹ̀ tó máa gbé sọ́ọ̀ rẹ̀ nìkan náà bẹ̀ tó náà ti rẹ́dà sí ọ̀nà kékeré ẹgẹ́ tí wọ́n wọ́n ṣe sílá. ìbéèrè tí mo ní kò ní àlákà mọ́ bẹ́ẹ̀. naam kọ́lọ̀ ń jẹ mọ́. ẹni tí ó ṣe aláìsí ti jẹ́ pé òun àti ìyàwó rẹ̀ wọ́n ti kọra wọn sílẹ̀ bọ́n ọmọ wa wà láàrin ara wọn. ṣé ọmọ nìkan ló ní ọmọ tí ó bí ọmọ kan ni ẹni tí ni onítọ̀hún bí tí ọmọ nìkan ló lógún àbí àwọn mọ̀lẹ́bí náà ní kò ń bẹ̀ ìgbà tó ti kọ ìyàwó sílẹ̀ ìyàwó sáà ní. ọmọ ti wà nù àbí wà nù wọn ọmọ wà nù ìdí wà nù àbí wà nù wọn ológun bẹ́ẹ̀ni ológun tí ó jẹ bẹ́ẹ̀ni ọmọ ti wà nù àbí wà nù wọn ó nù wọn náà ológun tí ó jẹ. ìyàwó tí wà lọ́mọ nǹkan. ìyàwó tí ò lọ́mọ yìí ó ní hákì ìdí yẹn. ó ti kọ́ lẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. hákì ìdí pé òun ó dà sí ìpè ó lẹ́tọ̀ọ́ sógun. ó lẹ́tọ̀ọ́ sógun mọ́nà. nílé ìṣọ́ wọn láàrin. yìgì. hákì ẹ̀. ó ti kọ́ lẹ́lẹ̀ ó ti kò sí mẹ́rin. ọmọ wà ní wọn àbí wà ní wọn. ó ní. èyí tí ò wá sọmọ ńkọ́. èyí tí ò sọmọ ó ní hákì ìdí. Igitige. Ok. Bóyá kí n tún bèrè náà. Ẹ tún bèrè náà. Bóyá sí pẹ̀lú náà. Ọmọ wà láàrin àwọn ọmọ wọn ti kọra wọn sílẹ̀. Náà. Wọ́n ti lọ ilé ọkọ rẹ̀ náà. Àbójẹ́ ń lọ dání gbogbo kan. Ó jẹ́ kí ló kù ìṣèlú sí pé fẹ́kì mi sí gílẹ̀ nínú. So wallahu alam ẹ jẹ́ tún wo mọ́sílá yẹn dára inshallah. Ẹ mọ́ sì jẹ́ fún ilé ṣe rẹ̀ níṣẹ́. Náà. Kí ni ipò ìwẹ̀? ìwẹ̀ kéte wájìbì kéte bí wájìbì màlìkí ànákàn mú nínú pé tí wọ́n bá gba Islam kò wẹ̀ àmọ́ ìyàwó sábà tó kí wọ́n gba sáà tí wọ́n wẹ̀ ẹ bá ń ka àwọn ahadi tẹ́ mọ̀ rí àwọn ahadi pé tàbí gba Islam kò wẹ̀ tàbí kàn péré látọ̀ gbọ́ kó gba sáà tálẹ̀ ní kò wẹ̀ wọ́n náà nìkan ni
àbí tánà bí Christian tánà bí dé mọ́nu mọ́sálásí yìí Sumama bunu Wa'il àbí kí ló kọ rẹ̀ Sumama kìíní kàṣá ẹgẹ́ ti bá àníbi dé ní mọ́sálásí for good 3 days ẹgẹ́ ti bá kètèrí va olórí àwọn jẹ́nàbà wá gé tí ò wẹ́ jẹ́nàbà rí àníbi dé kóyá ẹ̀dẹ̀ mọ́nu mọ́sálásí ìbẹ̀ ní ojú àwọn tó wọ́n pé ń jẹ́nàbà lè wọ́n mọ́sálásí nìyẹn ẹgẹ́ ti bá gbogbo ẹgẹ́ so àníbi wá dé mọ́sálásí tánà ìbá lọ tó bá dé àníbi ni ìrẹ́ Sumama o ti gbọ́n kan nù lákàá rẹ̀ báyìí kí ló ń gbọ́n nù lákàá rẹ̀ o ti gbọ́n kan jàre o ní la Islam ò ní ká níyàn lánàá ẹgẹ́ ti bá àníbi tó lọ o ti gbọ́n kan wọ́n sọ wọ́n kẹ́ áyà ní rí muhammadu àwọn sọ̀hábà wọ́n ti ń ṣe síra wọn muhammadu tó ràn wá tó dùn irú muhammadu àtàfẹ́ ní zámọ̀ ní tiwa yìí o ti gbọ́n kan náà ẹ̀mí rẹ̀ o ti gbọ́n kan náà mẹ́rẹ̀ pé láti Islam yìí gẹ́gẹ́ bá ní òdodo bá ní túmọ̀ rẹ̀ ní ẹ mọ̀ ìwà kèfèrí àánú ọlọ́ọ̀bá nípa. orí tẹ̀lé yóò lè di àtàkùn mùsùlùmí pé ẹ̀jìrì ẹ̀jì sọ pé kí èsì jẹni nípa nìyẹn. wọ́n jẹ́ gbà. láti jẹ mọ́lẹ̀ àìní freedom. àìní freedom. ọlọ́ọ̀kọ́ sọ àlùbà. so lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣá. bẹ́ẹ̀ ni o lẹ́yìn ọ̀rẹ́ yìí kí ló padà sí ó padà gba Islam ni ó padà gba Islam àníbi àní kó lọ wẹ̀. ó nìkan ó nìkan kò sí ìkráùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kò sí ìkráùn bẹ́ẹ̀ tó bá lóun ò gbá kò sí tí wọ́n ṣe fún náà. sani ìkráùn wa bẹ̀ wọ́n ti yọ àdá sí pé gba Islam. ó láti bẹ̀rẹ̀ àbí ká kọ́ kò ní lọ sọ́mẹ́ta. wọ́n tún àrẹ́bí tún lọ ń bá pé. ẹ̀ka àyìn fún wa kó o tí kò nǹkan ní ẹ̀mí rẹ̀ èmi ló ti rọ̀ náà tó bá dẹ̀ sí pé òun ò gbá náà wọ́n fara sílẹ̀ rẹ̀ ni wọ́n fara sílẹ̀ rẹ̀ tí ó mọ̀ lọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó fi lo hikima yẹn kó dè mọ́lẹ̀. kéèyàn jẹ́ ìjọba ṣéjọba àbí ọ̀tọ́rìtì wà lọ́wọ́ èèyàn kéèyàn lè ṣe fún èèyàn kan. la kò sí ìkra qad tabayyana rushd min al-ghayy kò sí ìkra tí yẹn bá ti gbódòdó yìí ẹni jẹun pa ẹpílẹ̀ rẹ̀ ilé ní Islam ẹgẹ́ tí wàá rí. ọlọ́run mọ̀ pé ẹni yìí bàbá yìí kò ṣe fún un. so ọlọ́run kò fi ọ̀rọ̀ kò fi wà jù báyìí. ṣé máa lọ lò lẹ́rìí nígbà tó bá lọ ní ọ̀tọ́rìtì nìkan ni. rárá kò gbọ́dọ̀ jẹ̀yẹ́ ń pa. àwọn ṣáájú ìlú. ó gbà wọ́n nígbà. so n ti akéwì rẹ̀ abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ kó sọ̀rọ̀ fún wa àwọn mistakes abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ kó sàmùkúrò fún wa. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.